ní ìmọ̀ bóyá òyìnbó wà nílé lè. Mo ní pé àwa tá a ṣiṣẹ́ náà ní ká jókòó jèrè. Àmín. It is with a very, very, very deep and sad mind. Bá dé ní mi ò ní sunkún, mi ò ní ké. Nítorí èèyàn dáadáa ni wọ́n fi. Ó gbègbè ilé ayé tó dáa. Ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ni. Olólùfẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ni. Béèyàn ti ẹ̀ sunkún, à ń sunkún ara wa ń sunkún ara wa. Òkú ni gbogbo wọn. Àdàbà dòdò inshallah. Ní báyìí jẹ́ ká tẹ̀síwájú. Láàrin wa níbi a ní. Ẹ jẹ́ kí gbogbo àwa tí àjọ jẹ́ olólùfẹ́ ọgbọ́n wa, ọ̀rẹ́ wa, àbúrò wa, Murphy Afolabi tí ó rẹ ìwà ìyàṣà. Àpò àtẹ̀mọ́ra Ọlọ́run á jẹ́ kí ọdún kó jìnnà síra wọn. Ànírúurú àlọ́kú báyìí wọ́n láàbì wa. Ọlọ́run á jẹ́ kí gbogbo wa fún gbogbo wa ní ẹ̀mí gígùn àti ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. Àmín. Láti lórí ayé. Àmín. It is just something that is very, very normal, and it is a reality that we always find difficult to accept. And my message to each and every one of us this evening is that we still have the opportunity to do better. That is just a simple message I'm going to pass across to us. Because one day it's going to be our turn. Either we like it or not. I'm sure in a week ago or more, if everybody asked Murphy Afolabi when he was celebrating his next birthday, he would be having something in mind against his birthday. Sẹ́ni tó bá kò yẹ báyìí kó sọ wípé ìkú ló wá kọ̀ lọ́rọ̀ o. Ṣùgbọ́n gbogbo wa la jọ dá agbádá ìkú. So the message, my simple message to myself, either we're young or we're old, when we are here, ẹ jẹ́ ká ṣe dáadáa. Because one day, that book will be closed. And when it is closed, it will never be open again. There won't be any opportunity for Murphy to come and attend any movie again. Even if he has a lot of ideas within, the only one that he has done is just one that we're going to do. Remember him for as long as we live. So we have the opportunity that we are alive today. Ẹ jẹ́ ká ṣàyẹ̀wé, káyé lè ṣe wá rẹ̀ nígbà tá a bá lọ tán. Thank you and God bless you. God bless you, my Thank you so much. Ẹ kú gbogbo ìgbà. Àwọn máa bá yín, àwọn máa rí yín bá lágbára mẹ́wàá. Thank you so much. Ẹ̀jẹ̀ tó kú oríire ní gómìnà ọ̀rọ̀ tó wọ tẹ́lẹ̀ ìkejì lẹ́ẹ̀kan sí. Wá. There's a lot of memories. I'll just be crying in tears. I will really miss him. I really miss him. Because every day by day, I woke up, just think about him. But it's so late. I really love him. I love him. My dad was my biggest fan. There's no anyone else. He's really a legend. Let's go. Please. God bless you. Ẹ̀jẹ̀ ló pé bíkẹ́ fún àdáyà. Ẹ jẹ́ ká wọ̀ tó kọjá ká pàtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí. Ìrìn dáadé ẹ̀yẹ nìyẹn. Ìrìn dáadé tí wọ́n fi bá ṣe báyìí. Kásá máa ṣe dáadáa. Mọ̀rúfú aláàbí. Bímbọ́ mo ló bá àwọn ẹ̀wò àwọn ọba ní àsì. iPhone mẹ́ta yẹn wọ́n kò fún àwọn ọlọ́lá tún bí. Àtẹ̀síwájú wá sí. Kéde fọ́.
Then please say, láti wá lẹ́yà Igwe CGI. On APC mandate we stand. On APC mandate we stand. CGI. Kí wọ́n wá lo discretion wọn láti fi bá wa sọ̀rọ̀. Gbogbo ẹni tó bá jẹ́ mẹ́mbà CGI pátápátá kó máa bọ̀ lórí stage. Pátápátá ẹ má jẹ́ ká fi akọrin, ẹ jẹ́ ká tètè torí wọn fẹ́ mójó ọjọ́ solókun ẹjọ́. Bẹ́ẹ̀ni. Rán àwọn kọmíṣánná sí gómìnà Babájídé Sanwó-Olú, Olúṣọlá Sanwó-Olú. Àwọn tí wọ́n wà ní pátápátá ni wọ́n jẹ́ mẹ́mbà CGI. Connecting Grassroots Initiative tí a jáde fún campaign fún Babájídé Sanwó-Olú àti our president elect.
bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Èmi ni gbogbo wọn fẹ́ mọ fèsì wọn kò dẹ̀ sí nǹkan tó fà á torí ọ̀rọ̀ Murphy Afolabi ní sábà. Wìtáàgọ̀ wípé gómìnà yín wá láti yọjú sí wa àtẹ̀yìn àti gómìnà ẹran ìfẹ́ àti ìkórìmọ́ra wà lọ́la ló jẹ́ kẹ́ ẹran ti wá láti gbà tí wọ́n fi ti kú ní àwọn èèyàn ti pè àwọn ọmọ ẹ̀ pé gbogbo ẹ̀fọ́ tí bàbá ń ṣe kí ló dá sí àwọn sọ fún ọ wípé gómìnà yẹn ò gbàgbé wa ara pé àṣọ fún wọn ò gbàgbé wa náà ló tẹ ẹ̀wá bí ẹ̀yẹ́ ti pè wá láti bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn láti sọ pé gómìnà ní ẹ̀wá kí ló ṣẹlẹ̀ láti wá sàmúlò adúpẹ́lọ́dọ̀ gómìnà adúpẹ́lọ́dọ̀ yín náà Èkó ní bàjẹ́ ìjọba àbílẹ̀ Èkó ní bàjẹ́ ìjọba òkè náà lẹ̀ ní bàjẹ́ ẹ̀yọ̀ ẹ̀ bá sọ lọ́nà Murphy ò lè jẹ́ èrè iṣẹ́ tó ṣe fún ìpolówó wọn ó ti lọ àmọ́ kọ́ máa kí ẹja wọn náà tí kò bá rí bẹ́ẹ̀ àwọn ọmọ tèmi ò ní wọ́n kù ní ẹ̀ o ayi mo rí ìhòòhò tó ní Tinubu tó ní owó kọ́ revolution mi o torí pé wọ́n sèfù mi nígbà tí mo fẹ́ kú ní àyíká sí wọ́n kú tó ní. wọ́n bú mi wọ́n ṣẹ̀ṣẹ̀ kó kọ́ mi ìgbà tó ń bẹ wọ́n fi kò sí àǹfààní fún láti sọ pé òun fẹ́ kó bí wà kò lè sọ mọ́ ẹni tó wẹ̀ wọ́n rí tí revolution bá wá wá pé lọ́sẹ̀ tó bá yìí fún ẹni tí bá wá ṣe àtẹ̀pẹ̀ àtẹ̀kù àti ìkọ̀kọ̀ jẹ́ ìkọ̀kọ̀ òní ní ṣe àmọ́ àwọn ọmọ mi wọ́n lè máa wò pé ṣèbí wọ́n fi tẹ́tọ́ ń wọjà lójoojúmọ́ àtàwọn ẹni yìí ẹ̀ ń wọjà láì ṣe fẹ́ yá wèrè ẹ̀ ń kàmpéǹ kiri fún APC kí ìjọba ìpínlẹ̀ Èkó àbí ìjọba òkèké lọ ṣe fún. àwa ní èsì sábà fún ọ èsì sábà fún ọ náà ni pé ẹ ò ní jẹ́ kí àjẹ́ àwọn ọmọ Murphy fún ọmọ máa ṣe. We are using this opportunity to tell Madam kẹ́ bá wa jíṣẹ́ fún gómìnà alámùbárí kàtó àtàlí ìgbàgbọ́ nínú ẹ̀. ní gbogbo ọ̀nà pátá kọ́ bá wa mú omi jẹ́ kúrò lójú àwọn ọmọ fún. nígbà tí wọ́n bá ṣẹlẹ̀ ní gbogbo àwọn tó dúró ìlànà nífẹ̀ẹ́ ẹ lè má bọ̀ ẹ bá mi fún ọ láti wọ. àkùṣe náà ẹ náà wàá jẹ gbogbo akájẹ ìṣẹ wa mo ní kí tí wàá lè tẹ̀lé ní láì gbogbo wa mọ bí gómìnà wa ṣe ṣàlàyé ìṣòwò that is a very compassionate person. nínú ìgbà tí kò tí ì ṣẹlẹ̀ ó ń ṣe ìlú méje kí àjà mẹ́fà fún àwọn ẹgbẹ́ òṣèlú. lábàá ní pé ká máa wà ara wa lọ sísẹ́ni tó ṣe òun kan tó lọ sí owó ṣe by government yes by giving grants and for this that has happened I just want to know some people who are being maybe by ṣe by accident it's because of the law and that people go méje ẹ̀yà mẹ́fà sí èèyàn wà ní ìkànṣe lórí ìkànnì and lágbára ọlọ́run ọba lágbára ọlọ́run náà lè ṣe àgbàgbà. ẹ bá mi fún ọ láti wọ ẹsẹ púpọ̀ ẹsẹ. ìwọ̀n bá rí lẹ́kùn tí a gbé kiri ìdè adúpẹ́lọ́dọ̀ ọlọ́run àti adúpẹ́lọ́wọ́ Musiliu Àyìndé Akínsọ̀yà ẹ bá mi fún láti wọ ìgbà tó ń tẹ́lẹ̀ òun ló kọ́wọ́ sílẹ̀ tí wọ́n fi sí òkú ìbàdí bíi táwọn lọ́wọ́lọ́wọ́ ìbò
òun ló ṣe àtọ́ ẹ bá mi fi látọwọ́ ilé àtọ́ fi àsìkò yìí tí gbogbo àwọn ènìyàn fún ọdún kan wọ́n sí wa ọlọ́run ní jẹ́ kí wọ́n bọ́ bàtà ọ̀pọ̀ sí ẹnu ọ̀nà gbogbo wa ẹ ṣe púpọ̀ ọlọ́run àti ọ̀dà ìtọ́pì ní ìfẹ́ mi pẹ̀lú. Thank you so much. Ẹ ṣe gan-an ní sà. Ẹjọ́ kí sísá ń dájọ́ owó bí ìmọ̀ àwọn àṣìlẹ̀. Another performer. NTV àwòfẹ́ nínú ẹgbẹ́ Murphy Bàtà àwòfẹ́ nínú ẹgbẹ́ CGI àwòfẹ́ ikú ọ̀dọ́ ikú ọmọdé àwòfẹ́ ikú òjijì láyé wa àwòfẹ́ ẹ̀sọ́ bá òfẹ́ nílẹ̀ yìí àwòfẹ́. Amen. And so shall it be. Ti ayé ayé ọjà àlùyé yìí ilẹ̀ oṣù ilẹ̀ mọ́ ọlọ́jọ́ kájọ ẹ̀ka pàdé ní ti ayé ẹgbẹ́ wọn ìwà kìtà máa láradà ayé yìí ló mọ́ ìwà kìtà máa láradà ayé yìí ló mọ́ mọ́mí dájú ìwà kìtà máa láradà ayé yìí ló mọ́. Mira kita bala bala ayé yìí ló mọ́. Kékeré oṣù máa ń tẹ́lẹ̀ fùfù láyé. Ariwo ọjà àbùkà díẹ̀ ní. Òru kò dá wáyé wá. Mira kita bala bala. Mira kita bala bala ayé yìí ló mọ́. Bísí. Mo fẹ́ bí irú mo fẹ́ bí gbà ó. Ayé yìí ló mọ́. Wọ́n fi lẹ́yìn. Bọ́lá sísá. Mo fẹ́ kọ́lé alájà mẹ́tọ̀lá. Ayé yìí ló mọ́. Mo fẹ́ sí lọ́kọ̀ lébàrí. Ayé yìí ló mọ́. Lásìkò ìdánwò lórí ilé ayé. Mo fẹ́ sẹ́ mẹ́ta. Ayọ̀lọ́jọ́ bá sí irú fún irú pẹ̀lú òwúrọ̀. Torí náà mo ṣe sọ pé ọmọ ènìyàn ẹ̀ṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ wúlò. Bí wọ́n fi ìgbókọ́lá ìṣúgbà ìlọsùn àwọn ọlọ́jọ́